Ẹ káàbọ̀ sí àdúrà òwúrọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run láti òkè wá fún tòní. Kò sí ààyè fún ìlọ́wọ́wọ́ nínú ìrìnàjò ìgbàgbọ́. Ìwé ìfihàn orí 3 ẹsẹ̀ 17 rẹ̀. Èmi mọ iṣẹ́ rẹ pé ìwọ kò gbóná bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kúkú tutù tàbí kí ìwọ kúkú gbóná. Ará àti olùfẹ́ nínú Kristi Jésù, oníkálùkù wa ni a fi ojúṣe fún láti ṣe nínú ìrìn àjò ìgbàgbọ́ kí a lè jẹ́ alábàápín nínú ìmúgbòòrò ìjọba Kristi Jésù. Gẹ́gẹ́ bí ẹ̀mí Olúwa ti fi rán mi ní òwúrọ̀ yìí sí ẹ̀yin ọmọ Ọlọ́run, ó ṣe dandan fún wa láti tako ẹ̀mí ìlọ́wọ́wọ́ èyí tí gba ènìyàn láàyè láti bójútó ojúṣe rẹ̀ nínú ìrìn àjò ìgbàgbọ́. Ìlọ́wọ́wọ́ jẹ́ ohun ìjà kan tí ipá òkùnkùn a máa lò láti kọlu àwọn ọmọ Ọlọ́run. Ẹ̀yin àyànfẹ́ nínú Kristi, mo fẹ́ kí ẹ mọ̀ dájú wípé ipá òkùnkùn múra tán láti ṣe ìwádìí gbogbo ọmọ Ọlọ́run ní ìgbà gbogbo. Èrè ìdí ìwádìí wọn ni láti lo àwọn ibi tí a kù sí gẹ́gẹ́ bí ohun èlò ìfisùn èyí tí yóò tako ètò wa níwájú Ọlọ́run tí yóò sì gbà wọ́n láàyè ìkọlù wọn. Ìwé ìfihàn orí 12 ẹsẹ̀ 10 rẹ̀ wípé nítorí a ti lé olùfisùn àwọn arákùnrin wa jáde tí ó ń fi wọ́n sùn níwájú Ọlọ́run wa lọ́sàn-án àti lóru. Bákan náà ni a ṣe àkíyèsí ìwé Mátíù orí 22 ẹsẹ̀ 37 rẹ̀ bí Jésù Olúwa ti ń ṣe ìkìlọ̀. Jésù sì wí fún ọ pé kí ìwọ kí o fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo inú rẹ fẹ́ Ọlọ́run Olúwa rẹ. Olùfẹ́, gẹ́gẹ́ bí a ti rí ìkà nínú ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 11 tí ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Ará, ìmọ̀ ni a nílò láti lè borí àwọn ète ìjọba òkùnkùn. Mo rọ gbogbo ọmọ Ọlọ́run láti wá ìmọ̀ tí a nílò nínú ọ̀rọ̀ Ọlọ́run àti láti béèrè fún oore ọ̀fẹ́ rẹ̀ èyí tí ó tó láti rin ìrìn àjò ìgbàgbọ́ wa. Ìwé Éfésù orí 6 ẹsẹ̀ 9 dé 11 rẹ̀ wípé lákòótán ará mi, ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú agbára ipá rẹ̀. Ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ẹ̀yin kí ó lè kọ ojú ìjà sí àrékérekè èṣù. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa